Alfa SULAYMAN Abdulaziz tí wọ́n brutalize tí wọ́n ṣe wọ́n yankanyankan tó ti yé so eléyìí ó jẹ́ nǹkan tí ó bà wá nú jẹ́ torí pé gbogbo wa la lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti máa gbé ayé and tá a bá wo section 34 of Nigeria Constitution subsection 1A ó sọ pé no person shall be subjected to torture or inhuman or degrading treatment ìyẹn ni pé kò sẹ́nìkan tá a gbọ́dọ̀ ṣe yankanyankan ká lù ká ṣe yankanyankan ká gbẹ̀jẹ̀ lára rẹ̀ àbí ká gbà lójú àbí ká ṣètọ́ sí la ẹlòmíì lè mọ̀ pé ṣètọ́ ibi tí assault ti bẹ̀rẹ̀ ó lè ṣètọ́ sí yàn lábáyé tó dẹ̀ lu ẹ̀wọ̀n torí ẹ̀ tán bá rí establish tán bá rí fact yẹn establish so every individual is entitled to respect for the dignity of his own person. tá bá wo àwọn fundamental rights ẹ mọ̀ rí pé kí ló dé táwọn èèyàn invade fundamental rights ẹnìkan tó ti yẹ nígbà tẹ́nìkan bá wá ṣerú eléyìí tó ń mú jẹ a jẹ́ pé ìlú gan láàbò mọ́ nìyẹn kò sáàbò mọ́ everybody á ti di banana republic tó ti yẹ banana republic tó jẹ́ pé kò ní sí òfin tó ti yẹ á ti wà ní state of anarchy wọ́n ká gbọ́ kàn máa ṣe bó ṣe wù ú a máa búra wa jẹ bí ìgbà animal kingdom tó ti yẹ a kàn máa búra wa jẹ ni kò ní ṣe àṣẹmọ́bí ní ìsìn tẹ́ bá wọnú inú àwọn wild animal tẹ́ bá dé inú forest kìnìún lè mú ẹ̀tù kọ́ fàyà kò sẹ́ni tí ó bí tó ti yẹ ó lè pa ọmọ tí wọ́n sẹ̀ ń bí tí kílókọ rẹ̀ ẹ̀fọ̀n tí ń bí lọ tí ó ẹ bẹ́ẹ̀ àwọn náà máa wo documentary wọn yóò fàyà kò sẹ́ni tí ó mú sí but we are human being we have computerization brain and memorization brain we can choose and select whenever we want kì í ṣe pé bóyá a ní ọpọlọ tí a fi máa ń ronú pé ó gbọ́dọ̀ gbẹ̀jẹ̀ lára èèyàn ó gbọ́dọ̀ tako ó gbọ́dọ̀ sọ pé ẹnìkan kò gbọ́dọ̀ rìn ó gbọ́dọ̀ sọ pé ẹnìkan kò gbọ́dọ̀ rìn àyàfi àwọn ọ̀nà tí òfin ti ṣe kí ni o tó ti là kalẹ̀ so ká má lè bá a pọ̀ ní ẹjọ́ a ní right to life right to dignity section 35 right to personal liberty section 36 right to fair hearing section 37 right to privacy ẹ bá gbogbo dáa tó lẹ́wọ̀n gbogbo ẹ̀ wọ́n ti violate right malamu yìí tó ti yé kí wọ́n section 38 right to religion and conscience tó ti yé wọ́n tún ti violate yẹn náà wọ́n tún ti violate yẹn náà so and so on and so forth so kí Ọlọ́run kó ṣàánú wa so àwọn nǹkan tí a ní ká sọ fún aráyé lélẹ́yìí àwọn á ṣe ipá tiwa a dẹ̀ ń follow kéèsì a dẹ̀ ń promise gbogbo àgbáyé pátá wípé tí kéèsì yóò fi end a wà lórí ẹ̀ ni justice must be prevailed for Alfa SULAYMAN so tiye so a gbọ́dọ̀ a rí pé a sì máa update àwọn public pé ibi tí ọ̀rọ̀ èdè dúró lélẹ̀ ibi tí ọ̀rọ̀ èdè ní èyí tí òfin gbà wá ní ààyè so in accordance with the law so a gbọ́dọ̀ ṣe kọjá ẹnu ààlà we are law abiding citizens we are not in animal kingdom we are not in banana republic so tiye so a ní ibi tá a bá ti exist a ní máa fẹ́ in form of any incriminating act kó máa ṣẹlẹ̀ níbi tí a bá wà ní tó ṣẹlẹ̀ tó bá jẹ́ ilẹ̀ Haúsá ló ti ṣẹlẹ̀ á débẹ̀ tó ti yẹ á débẹ̀ bọ́jẹ́lẹ̀ yíbo náà kò sí but ọlọ́sà dá wa Yorùbá dá so a máa ń tẹ̀lé law and order so a dúpẹ́ pé àwọn málàmù yìí náà wọ́n ṣe worst because wọ́n jẹ́ ká mọ̀ pé àwọn ní lọ́ọ̀yà ní tí lọ́ọ̀yà wọn ń fún wọn procedure tí lọ́ọ̀yà wọn ń fún wọn náà ń tẹ̀lé ní ọ̀jẹ́ kí ní kó ti burú jù báyìí lọ so a dúpẹ́ fún àwọn náà
pé wọ́n jẹ́ law abiding citizen because tó bá yẹ pé nǹkan ti bóyá bíi ẹ̀mí bíi mélòó ti lọ náà ti pé christian ti pa muslim tí muslim ti pa christian kí la fẹ́ máa sọ mí à nílé wá bọ̀ torí pé wọ́n dúró sórí pé màá gbẹ̀tọ̀ mi òfin ni a sì fi ṣe kí ni o láti ọ̀tọ̀ ẹjẹ́ a máa fòfin yanjú ẹ̀ tó ti ẹ mẹ́jà máa lo jungle justice kò sí nǹkan tí ó mú jáde mo máa ń sọ fáwọn èèyàn jungle justice kò sí nǹkan tí ó mú jáde wọ́n torí pé ignorant of law iná ló bà òǹkálùkù jẹ́ nínú ìlú yìí tó fi já sí pé tí ẹnìkan bá tí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ látàrí lọ́mọ ẹgbẹ́ pọ́npọ́ ìgbà tá à ń bọ̀ nísìn àárí ní ọ̀nà mọ́níyà bẹ́ẹ̀ yẹn láàárẹ̀ nìkan tó gbé akíní bàbá ní ó lu ẹ̀wọ̀n láti inú mọ́tò mo ti sọ pé wàá lu ẹ̀wọ̀n tó bá là mọ́ lórí tó ti yé we are not in animal kingdom tó ti yé àmọ́ so ojú tún ti là irú tó ṣẹlẹ̀ ń bí nísìn tó bá yẹ pé gbà kan ni nígbà tí ò tí ì dáyé pé ayé computer age tó ti yé ìníyàn ò ní ju within Ìsẹ́yìn lọ kódà ẹlòmíràn máa ń bẹ́ sẹ́yìn tí ò ní máa kankan tó ti yé I'm telling you categorically pé ẹni tó send clip sí mi America ló ti send ẹ̀ sí mi tẹ́ ti send clip ẹ̀ sí mi nọ́mbà fa America wọ́n ti send ẹ̀ sí mi tèmi tí mo wà ń bàdàn tí mi ò mọ nǹkan kan so n ta fẹ́ sọ ń bẹ̀ ni pé we are not in animal kingdom we are human being so àkàlímọ̀ hùwà so kélé kó jẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn tó bá yẹ pé ìtara tó lágbára ìkórira ló ń bẹ lẹ́mìí wọn sí ẹlẹ́yà àbí ẹlẹ́sìn gbogbo wa we are one we are all equal before Almighty God tó ti yé so tó bá ọ̀rẹ́ tó wọlọ́ yóò ṣe kírísítẹ́nì ẹ̀ tó wá wọlọ́ yóò ṣe mùsùlùmí lè jẹ́ kankan náà láyé ó lè ṣe ń babaláwo tó ti yé so òfin ti wá gáìdì wa ó gbọ́dọ̀ pa wọ́n ó gbọ́dọ̀ fún wọn lẹ́sẹ̀ tó ti yé so anybody can choose whatever he wish tó ti yé so kí ẹnìkan mọ̀ máa sọ pé ẹ torí pé ẹnìkan ṣe christian ẹnìkan ṣe muslim pásítọ̀ mi da fóònù ló dúró lẹ́gbẹ̀ẹ́ mi ló ti yé so mátò ẹ̀nu olóògbé wa wá nínú àwọn mátò tó gbé wa wọ́n lélẹ̀ ló ti yé in fact 10 kobo for ara epo 10 kobo sí mátò ẹ̀yẹn ó nìyẹn and he's a pastor. Yes, he's one of my members Comrade Ṣẹ́gun Agboola ló ti yé so àríra wa gẹ́gẹ́ bíi pé tó bá wọ lọ́hùn ó lè di muslim so kíni àìdẹ́ ẹ̀ ṣe pé kíni tó bá bímọ àwa ń lọ àti ẹ̀kọ́ ni táwa náà bá bímọ ó ti àtún sọ fún mi lẹ́ẹ̀kan pé ṣége sọmọ táwa kóńjó ni wọ́n gbé lọ fún kéjì so nínú gbogbo àwọn mẹ́mbà níjọ́ tá à ń ṣe anniversary ó ní ọgbà àwọ́ọ̀dù tíyàwó ẹ̀ tó gbà àwọ́ọ̀dù christian dẹ̀ ni aláwọn christian mi náà papọ̀ so torí ìdí èyí a gbọ́dọ̀ kórìíra ara wa pé nígbà tó ti ń ṣe christian ìwọ já Hausa ṣé wọ́n lọ dá láwùsá ni ṣe bọ́lá ló dá bẹ́ẹ̀bi tí ó dá sínú ó wọ́n náà lọ dá wọn náà lẹ́ Yorùbá kí wọ́n á ní wàhálà tó tí ò bá ti sí pé bọ́yá bọ́ tó bá yẹ pé gbogbo wa lábọ̀wọ̀ fófin tá a mọ̀ ti ń jẹ́ òfin tó ti yẹ kò sẹ́ni kan tí ó ta ó kàrà máa bá tiẹ̀ lọ ni tó ti yẹ tí wọ́n bá ti tọ́ ó máa bá tiẹ̀ lọ ṣebí many years láti wà ń bí ní kó tó di pé kí ni ọ̀tún máa penetrate díẹ̀ kó tó di pé ó high tó ti yé kí ló dé wọ́n ní wọ́n ti wà ń bí báyìí kí pásítọ̀ tó dé ibi báyìí so kí ló dé so akànfẹ́lẹ́ sọ fún general public pé a fẹ́ irú nǹkan báyẹn ká try láti máa maintain peace and order tó ti yé ká try láti maintain peace and order ẹ̀yìn tó já Hausa ibi tí wọ́n pé wọ́n bí sínú tó ti yé kódé èèyàn lè jẹ́ Yorùbá tí wọ́n bí ilé Haúsá tí ó sì ní gbọ́ Yorùbá ìkan bẹ́ẹ̀ bí nísìn ẹ bá mú wa Ẹdó ọmọ Yorùbá ni o máa bọ̀ Yorùbá ni tó ti yé Ẹdó kò lè sọ Yorùbá dáadáa ibi ẹ bò sínú ibi tí wọ́n bí sínú ibẹ̀ ló ti ka primary secondary and university tó ti yé so tábà rí ẹni tó bá rí báyìí ní àdẹ̀jọ́ ń ṣe ebó ni mo dì mẹ́yìn ní ìsìn àbí nígbà tí o bá ti sí kíní kílò wáyé tá a fẹ́ mọ́ kórìíra ara wa sí so à ń fẹ́ lè bá general public sọ̀rọ̀ pé tó bá jẹ́ muslim tó jẹ́ christian
tó jẹ́ Hausa tó jẹ́ Igbo tó jẹ́ Yorùbá tó ti yé òfin gbé gbogbo wa kalẹ̀ òfin ó ń gáìdì wa òfin ó gbé wa kalẹ̀ láti jẹ́ pé kí ká ṣe kí ni o ká máa tẹ̀lé òfin ká máa ṣe pé kíní kan tó ti yé even though bẹ́ẹ̀ bá lọ tó bá torí pé ó jẹ́ Kírísítẹ́nì ló bá lọ fún blow lójú wọ́n á charge fún assault tó ti yé kódà ó lè di attempted murder ó lè di manslaughter mọ́ ọ lọ láwọn capital offences so àwọn àǹfẹ̀lẹ̀ sọ fún gbogbo general public pé kò sí téèyàn bá dáràn òun náà ni ó forí ẹ̀ kó tó bá sì dáràn tó bá jẹ́ mọ́ pé ìwọ ló jẹ́ principal suspect táwọn àsọmọgbè wà ń bẹ̀ tó ti yé tó bá ti dé orí charge tirẹ̀ ìwọ wọ́n gbé number 1 bí involvement yẹn kankan bá ṣe rí lórí case ni wọ́n ṣe máa to kíní wọn wá sílẹ̀ first in command second in command kíní kan in command tó ti yé tán bá tó 50 bí wọ́n ṣe tò wọ́n involvement wọn kí ni involvement wọn nígbà tí investigation bá ṣe kíni tó bá commence ni wọ́n máa rí wọ́n dẹ̀ wá categorize wọn tó ti yé even though ẹni tó jẹ́ principal suspect ní ìsìn ó lè máa ṣe nǹkan kan tó pọ̀ nínú kíní but ó ló pèpè fún ó ló instigate all this palava so bulaba so eléyìí àfẹ́ ká máa ṣe kọ́yẹ́ pé ìlú tá a wà kò ní láàbò ẹ̀mí ń kálukú every individual is entitled to right to life ń kálukú wà lẹ́tọ̀ọ́ láti gbé ayé ń kálukú wà láti lẹ́tọ̀ọ́ sí ká máa ṣẹ̀mí ká máa rìn ká máa yan kẹ́nìkan ká máa sọ pé ẹnìkankan kó má disturb fundamental right ti ẹnìkọ̀ọ̀kan so akànfẹ́lẹ́ ṣe pé ká fi enlighten general public ni so gbogbo ẹni tí kíní bá dé ọ̀dọ̀ rẹ̀ kó má kórìíra ẹnìkan ibi tó bá dé ẹjẹ́ á nífẹ̀ẹ́ ara wa tó ti yé ibi tó bá dé ó lè má tẹ̀lé débi tó ti ń ṣe tiẹ̀ o but pé ó nífẹ̀ẹ́ rẹ̀ má kórìíra rẹ̀ débi kó ọmọ á lọ ó kí ló dé wọ́n yóò fẹ́ sọ pé wọ́n fẹ́ pa yóò sá kúrò lórí ilẹ̀ fún ni so wọ́n bá kúrò lórí ilẹ̀ fún ṣé wọ́n gba gbogbo ayé ni àbí ṣé wọ́n ju bẹ́ẹ̀ ni so kò lè kúrò lórí ilẹ̀ fún ọ torí pé Ọlọ́run jẹ́ gáyé sórí ilẹ̀ ni ẹ̀dẹ̀jọ́ ń lo ilẹ̀ ni ẹ̀jọ̀dọ̀ nílẹ̀ ni tó ti yẹ ìjọba dẹ̀ nílẹ̀ Ọlọ́run gbé ìjọba ó gbéjọba pé òun ló wà ní charge agbára dẹ̀ wà òfin dẹ̀ wà tó ń guide every one of us kí Ọlọ́run kó ṣe dáadáa fún wa.